A fi ògo fún orúkọ Olúwa fún àkókò mi tí a tún ní níwájú rẹ̀. Mo kí wa káàbọ̀ sí ètò tòní. Ètò tí a ń gbé yẹ̀wò tí a sì ń bá lọ iṣẹ́ ààlà ìgbàanì. Eléyìí ni ẹ̀kọ́ 11 nínú àṣàyàn ọ̀rọ̀ náà. Nínú àṣàyàn tòní a ń gbé yẹ̀wò lórí títẹríba fún àwọn aládàrí. Àkórí ẹ̀kọ́ wa láfààyọ nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 17 Hebrew 13:17. Ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín kí ẹ sì máa tẹríba fún wọn, nítorí wọ́n ń sọ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín, bí àwọn tí yóò ṣe ìṣirò kí wọn kí ó lè fi ayọ̀ ṣe é lé àìsí ìbànújẹ́, nítorí èyí yóò jẹ́ àìlérè fún yín, bíbọlá àbí títẹríba fún àwọn aládàrí. Níwọ̀n ìgbà tí aládàrí bá ń tẹ̀lé Ọlọ́run, ẹ rí i pé gbọ́dọ̀ ti ṣe gbogbo ètò ayé nìyẹn. Tí ẹ bá wò látòkè wá òde ilẹ̀, àwọn aládàrí Ọlọ́run ló wà lókè gbogbo ìdarí. A ti jẹ́ kó yé wá nínú ìwé Róòmù pàápàá pé àwọn tó jẹ́ ìjọba ayé pàápàá gbọ́dọ̀ ló fi wọ́n sípò. Mélòó mélòó wá ní ìjọba tí ṣe tẹ̀mí. Nígbà bá tá a bá ń tẹríba fún wọn, ẹ jẹ́ ká wo ayọ̀ tó lè wà nínú ọkàn tiwọn àti ayọ̀ táwa pàápàá lè ní nínú ayé tí a wà àti láti sin Ọlọ́run. Níbi tí ò bá ti ṣe aládàrí, a rí pé kò ṣòfò. Àkókò kan bẹ nínú ìwé Onídàájọ́ orí 21 tí Bíbélì olúkúlùkù bẹ̀rẹ̀ sí ṣe tó wù nígbà tí ò ṣò lórí. Nígbà tí ò bá sí dráìvà nídìí ọkọ̀, tí ò sí dráìvà nídìí bàálù tá a pè ní pilot, tí ò sí captain nídìí ọkọ̀ ojú omi, kí ló rò pé yóò ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni ìgbà tí a bá wà láì ní olórí tó ń tọ́ wa tí a sì tẹríba fún, níwọ̀n ìgbà tí olórí yẹn ń tẹríba fún Ọlọ́run. Ìdí nìyẹn tó jẹ́ pé àwọn náà gbọ́dọ̀ mọ Ọlọ́run débi pé tí wọ́n bá ń sì wá darí yóò yé wa. Àwọn náà gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́. Ìtọ́ni wọn yóò lè dàpọ̀ mọ́ ìtọ́ni ẹ̀mí mímọ́ tí ó ń tọ́ àwa pàápàá sí. Ṣùgbọ́n kò tọ́ láti wà lálẹ́ abẹ́ aládàrí tá a lè tẹríba fún. Tí a bá mọ̀ pé a ga ju aládàrí yẹn lọ, àbí bóyá ó kéré sí wa, àbí ẹni tí a lè rò láti lè wọ́n lè tẹríba fún, a ò tọ́ láti wà lábẹ́ irú ẹni bẹ́ẹ̀. Lónìí, nígbà tí a ò bá tẹríba fún ìdarí àbí aládàrí, a pè ní ọ̀tẹ̀. Bí ó ti dojúkọ ọ̀tẹ̀ ní ìbínú gbígbóná láti má jẹ̀mú láéláé, kò yàtọ̀ tó fi dòní yìí. Ó ní ọlọ̀tẹ̀ ní wàá gbé ilẹ̀ gbígbẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá fẹ́ gbé ilẹ̀ gbígbẹ, yóò tẹríba fún àwọn aládàrí. Àwọn míì ti mọ̀ ju aládàrí lọ, àwọn míì ga ju aládàrí lọ, àwọn míì gbọ́n ju aládàrí lọ, wọ́n lọ́jọ́ orí ju aládàrí lọ, wọ́n ní ìmọ̀ ju aládàrí lọ, nítorí náà ni wọ́n fi tẹríba fún. Ó bẹ́tà kí a kó lábẹ́ aládàrí tá a lè tẹríba fún. Báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà fi di pé wọ́n dá dúró náà sì nìyẹn, ipe control ti pọ̀ jù. Ṣùgbọ́n ẹni tá a bá wá ṣe tí ó sì lábẹ́ Ọlọ́run, tọ́lọ́run gangan ò fọwọ́ sí, bó tilẹ̀ ká pè bóyá àtẹ̀sásíyọrí mẹ́tò ńgbọ́dọ̀ jà sí. Àgbẹ̀rẹ̀ bá tiẹ̀ dádúró gan tó wà lálẹ́ aládàrí náà ni, torí àlè wà láì ní aládàrí nípa tara. Ọlọ́run aládàrí ni, Ọlọ́run òótọ́ ni, ṣùgbọ́n aládàrí tara náà gbọ́dọ̀ wà. So nítorí náà, tí a bá wo ìwé Ìsíkẹ́ orí 3 ẹsẹ̀ 17, Ìsíkẹ́ 3:17, Ìsíkẹ́ 33:2 náà, àwọn ẹsẹ̀ méjèèjì yẹn, ó ní òun ti fi wọ́n ṣe olórí fún wa, ó ti fi wọ́n ṣe ẹ̀ṣọ́ fún wa. A ó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀, ìyẹn ni pé bó ti tó nìyẹn. Aládàrí ó gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run. Aládàrí náà bá wá gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run, òun náà ọlọ̀tẹ̀ ní ló náà sọ Ọlọ́run. Ìjìyà tó ń bẹ fún ẹni tí ò tẹríba fún aládàrí náà ló ń bẹ fún aládàrí tí ò tẹríba fún Ọlọ́run. Yóò gbọ́rọ̀ lẹ́nu mi, yóò sọ fún wọn. Aládàrí bá wá gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run tó sọ fún àwọn ọmọ ẹ̀yìn, táwọn ọmọ ẹ̀yìn bá takò, Ọlọ́run ni wọ́n ń takò. Aládàrí náà bá sì gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run tó bá ń sọ̀rọ̀ ara rẹ̀, ọlọ̀tẹ̀ ló náà sì fẹ́ Ọlọ́run. Ìjọba ọ̀run tiẹ̀ náà, èrè tiẹ̀ náà, ó tiẹ̀ sọ níbi nínú ọ̀run àti òun náà ti gbèrè wọn náà. So nítorí náà, wọ́n aládàrí àbí olùṣọ́ ni wọ́n jẹ́ fún wa, kí wọ́n lè bá jíyìn iṣẹ́ tí wọ́n ṣe fún Ọlọ́run. Níwọ̀n ìgbà tí a bá ń gbàdúrà fún wọn, tá a sì ní ìfẹ́ rere sí wọn, tá à ń fẹ́ káwọn ó tẹ̀síwájú, bẹ́ẹ̀ náà la ó rí èrè púpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn tí a wà lábẹ́ rẹ̀. So àwa rí i pé jíjẹ́ ọmọ ẹ̀yìn ní tòótọ́, òun náà ń pè ní títẹríba fún aládàrí.
ẹni tó máa jọmọ ẹ̀yìn tòótọ́ yóò jẹ́ tí ń tẹríba fún aládarí, ẹni tí ò í sọmọ ẹ̀yìn tòótọ́ kò ní tẹríba fún aládarí. Àwọn àmì àti ìyàtọ̀ tó ń bẹ nínú àwọn ọmọ ẹ̀yìn tòótọ́ náà ní àtàwọn tí kì í sọmọ ẹ̀yìn tòótọ́. Nígbà tí a bá wà lábẹ́ aládarí kan tí a lè tẹríba fún ìtọ́ni wọn tí wọ́n ń gbà látẹnu Ọlọ́run, bá bá ní a lè tẹríba fún wọn, àwọn ajẹ́ pé káwọn gangan consult Ọlọ́run direct nìyẹn. Aládàrí tí ó bá ń tán ní sí ní òun gangan náà ti yapa kú lọ́nà Ọlọ́run. So nítorí náà bí a bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí, aládarí tinú ayé àwọn tìjọba wa ní orílẹ̀ tá a wà àti aládarí tẹ̀mí, bí àwọn méjèèjì bá dàbẹ̀ pé a gbọ́ rírí ọkàn ayọ̀ Ọlọ́run bí John ti gbọ́ rírí ọkàn ayọ̀ Jésù, ẹ wo àlàáfíà tá a ní gbogbo agbègbè ayé wa. Aládàrí ń gbà láti ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run ló ń tọ́, aládarí náà ń tọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Níbo la ṣiṣẹ́ wà tí a pọ̀ báyìí, àdúrà ọmọ gbàjú bó ti bá ti ń gbà lọ, àmọ́ rí sáà bó ti bá ti ń gbà lọ, bá ti ń tẹ́lẹ̀ lọ, kí Ọlọ́run kó rìn kankan wá lọ́wọ́. Iṣẹ́ ààlà ìgbàanì tí kò lè padà òun ni eléyìí, ká sì gbọ́dọ̀ kíyèsí dáadáa. Ọlọ́run kó oore ọ̀fẹ́ kó fi ọ̀rọ̀ fẹ́rẹ̀ kún wa láti lè tẹríba fún gbogbo ibi tí ìdarí bá wà lórí ayé wa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Wòlíì Òkìtọ́nà Jeremáyà ni ẹ̀jẹ̀ ìgbóhùn rẹ̀. Àwọn àdírẹ́sì wa náà lè rí lójú ìkran yín yẹn. Tí a tún fi pàdé ní ńlá ọ̀rọ̀ nìkan náà tá a tún máa mú wá, àlàáfíà Olúwa kó wà pẹ̀lú yín lórúkọ Jésù Olúwa wa. Àmín.